Ẹ dìde, adájọ́ ti dé. Ẹjọ́ tí ó kàn lónìí òun náà ni láàrin CAC àti àwọn ọmọ bíbí inú rẹ̀. Ẹ̀yin CAC ohun tẹ́ ẹ dà nìyí. Ṣé bí Babalọ́lá ṣe fi fún yín la iṣẹ́ yìí? Ẹ ó jábọ̀ nígbà tẹ́ bá délé. Oyin, 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 oyin sọ àdùnnà ó dẹni yẹ̀yẹ́. Oyin, 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 oyin sọ àdùnnà ó dẹni yẹ̀yẹ́. Ìdí abájọ òkú oyin nílẹ̀ pẹpẹ ẹ̀yà mi létí yín yóò kẹfì gbọ́. Mo dédé jókòó ní ibì kan lọ́jọ́ kan, ibi tí wọ́n ti ń fọ mọ́tò gan ni. Ní ìtajú kan mo rí àwọn òkú oyin, mo sì ráwọn èèrà tó ń wọ́ wọn lọ. Mo béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi tó ń fọ mọ́tò, ó ní inú ẹmu lòun ti kó wọn jáde. Oyin, 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 oyin sọ àdùnnà ó dẹni yẹ̀yẹ́. Ta ni kò máa gbára tí oyin ní lọ́wọ́? Òró tó ń bẹ nínú rẹ̀ ní ká sọ ni. Ó ti lóró tó bẹ́ẹ̀ ló ní adùn tó. Ó lágbára láti ta ènìyàn pa. Ó sì tún ní adùn kan táyé ń lé kiri. Igi àràbà ńlá tó bá tóbi tán, níbẹ̀ la lè rí oyin àtàfàrà rẹ̀. Ẹni tó bá sì fẹ́ láti lọ kó oyin sẹ́, ó ní láti múra gidi pẹ̀lú iná lọ́wọ́. Ẹni bá gbìyànjú láti lọ láìsí náà, àtàpà ni wọ́n á ta apá òṣojú kan. Ṣùgbọ́n mo sọ pé mo rí òkú oyin nílẹ̀. Àṣé ẹmu ló mu yó tí kò lè fò mọ́. Ẹmu ló mu yó tó fi sọ agbára nù. Ó mẹ́mu mẹ́mu ó sì kú sínú ẹmu. Oyin, 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 oyin sọ àdùnnà ó dẹni yẹ̀yẹ́. Lọ́jọ́ tí mo rí òkú oyin tó mẹ́mu, mo ràwé ìròyìn Daily Sketch lọ́jọ́ yẹn. Ọ̀rọ̀ CAC ni mo kà á títí ìbànújẹ́ mú mi. Ìjọ mi CAC tí mo fẹ́ràn ní oyin. Àwa la lágbára láti ta òkùnkùn pa. Adùn táyé rí lára wa ní àdúrà. Ṣùgbọ́n ẹmu tí a mu òun ní ẹ̀ṣẹ̀. Taláṣẹ tó lórí tọmọ ìjọ ló kùnà. Olúwa ló sọ ìgbéraga wa di ilẹ̀. Òun ló ṣe jẹ́ kí reformation kó wáyé. Àbùkù inú rẹ̀ nílé ẹjọ́ tí a lọ, tí a fi gba kèfèrí bí ìlọ́yà fúnra wa. Daily Sketch Tribune wọ́n sọ wá di ìjẹ́. Gbogbo ayé wa ń fi wá ṣẹlẹ̀ yà káàkiri. Oyin, 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 oyin sọ àdùnnà ó dẹni yẹ̀yẹ́. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní CAC lọ́wọ́, Olúwa kó dákun kó ṣàánú fún
tòṣogbo ti lórí tàkúrẹ́ gan kò rẹ̀yìn. ẹni bá fẹ́ dá dúró sí èsì kò bínú sí ẹnikẹ́ni ló lè ríran ò lọ́jọ́ ọ̀la. ẹnikẹ́ni lolúwa lè rán níṣẹ́ tó yàtọ̀ ṣùgbọ́n ká má fi dá ìjà sílẹ̀ ká tó lọ. ẹnìkan ṣoṣo lolúwa tẹ́ fún sí èsì. àwọn arúgbó ọmọ olóhùn pín sí wẹ́wẹ́. àgbàlá mélòó ni babalọ́lá ní kó tó kú. mo béèrè mélòó ni tí Odúbánjọ. ó yẹ kí ọba Akínyẹlé ṣipò ọ̀rẹ́ lò kó dàgbà lárẹpẹtẹ sí Ìbàdàn kó tó lọ. mẹ́dàáyé ṣeṣe tirẹ̀ kó dàgbà lásìlẹ̀. àgbàlá mélòó ni ti bàbá Abíyè lẹ́dẹ̀. Babájídé wà láàyè kò ì tí ì kú. ó lágbára láti dàgbà lárẹpẹtẹ sílẹ̀. ìgbé ìṣọ̀kan ló ń fojoojúmọ́ ń ké. síbẹ̀síbẹ̀ kò ká wa létè kò ká wa lérò. oyin 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 sọ wá dùnú ó dẹni yẹ̀yẹ́. gbogbo ẹ̀yin aláṣẹ àtẹ̀yin trustee mo fẹ́ kẹ́ fetí sílẹ̀ ẹ tẹ́tí gbọ́ mi. ìdàrúdàpọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin lẹ fà á ká má wulẹ̀ tanra wa. ìgbà tí wọ́n ń dá Àgbàlá sílẹ̀ kiri ṣe bí ayé lẹ́wà ẹ ò kúkú sí lọ́rùn. ṣùgbọ́n àwọn ìjẹ tí ẹ ń rí jẹ lára wọn òun lẹ ṣe dákẹ́ tí ẹ ò sọ̀rọ̀ jáde. ọ̀rọ̀ yíwọ́ tó nísinsìnyí ẹ kẹ̀yìn síra ṣé ẹ lérò wípé a máa lọ bẹ́yẹn ni. bẹ́nikẹ́ni bá kú lákòókò yìí nínú yín ọ̀run àpáàdìlẹ̀ ń lọ mo sọ fún wa. ẹ̀yin tí ẹ ń gbéṣiṣẹ́ àtúnṣe lọ́wọ́ tó bá jẹ́ torí ẹ ti dé ipò lẹ́ṣẹ̀ ń ṣe. ìmọ̀ mẹ́ta ọjọ́ sí kẹ́ má gbàgbé kẹrántí. ìkan gbẹ ìkan rọ ìkan tutù níní. ẹnìkan jẹ́ dúró jayé nígbà kan rí. ó lágbára ńlá ó ń ṣiṣẹ́ ìyanu. ẹnìkan tún ń bẹ tó ń jẹ́ ìyàndarí. ẹni tó fẹ́ràn plane pín ọ̀rọ̀ Ọlọ́run. ó yẹ ká ronú jinlẹ̀ o. àwọn méjèèjì kò ikú wọn wà láàyè. oyin 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 sọ wá dùnú ó dẹ̀ ní yẹ̀yẹ́. ìṣòro mẹ́ta tí a ní nínú ìjọ wa owó ipò oògùn ló ṣì kẹta. lóòótọ́ kò síjọ tí wọn kì í ti dáwó. owó ní kẹ̀kẹ́ ìhìnrere èyí yé mi. àmọ́ ibi tí a ti ń ṣàṣìṣe ẹgbọ́n mi a lè lo wákàtí mẹ́ta ò láti dáwó. ìgbà tí a bá gorí àga ìwàásù a ó sọ fúnjọ pé ṣókí lọ́bẹ̀ oge. a ò ṣe sọ fúnjọ pé ṣókí lówó dídá. tó bá dópin ọdún tá a bá fẹ́ jábọ̀ ìnáwó ìdá mẹ́wàá tí a rí 3 mílíọ̀nù ni. ọrẹ ìkọ́lé 400,000 ni. àjọ̀dún ìdásílẹ̀ 300,000. ìdúpẹ́ ìgbéyàwó ìdúpẹ́ òkú sísí ìyẹn ó pọ̀ 25,000 péré ni. ọrẹ abẹ́ ìwàásù 12,000. ọrẹ onírúurú 5,000. bí a ṣe náwó níwọ̀nyí ẹ tẹ́tí gbọ́ wa. 5 million lana sára ilé ìsìn ìwà. 50,000 lana fobìnrin rere. ọkùnrin onígbàgbọ́ 10,000. aṣọ akọrin tí a rà 14,000. àlejò ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 77,000 nìyẹn kú sí. gbogbo bí wọ́n ṣe ṣe ètò ìnáwó tó yẹn láì wọn ò ní fẹnu kan nǹkan mẹ́ta kan. àwọn opó ìjọ wọn ò ní rántí wọn. aláìní bàbá kò ní ná lówó wọn. 10 kọ́bọ̀ ló kéré jù ẹ̀yin ará mi. kò
láàyè láti fi tẹ ọ̀rọ̀ Ọlọ́run. Oyin 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 sọ wá dùnà ó dẹni yẹ̀yẹ́. Ìṣòro kejì tí a tún ní nínú ìjọ òun níṣòro ipò pẹ̀lú oyè jíjẹ. Tajá tẹran ló fẹ́ di alábòjútó, alábòjútó pẹ̀lú fẹ́ di aláṣẹ. Ó ṣe é ṣe káláṣẹ fẹ́ di Ọlọ́run. Oyè àlùfáà dára ẹ má ṣì mí gbọ́, ṣùgbọ́n a ní láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíràn á fi ewúrẹ́ san àbẹ̀tẹ́lẹ̀ torí káláṣẹ lè rántí ìrẹsì rere. Káláṣẹ bá rántí rántí Jésù kò bá mọ̀ ọ́, òbí ọ léèrè wípé kí ni òpin rẹ̀. Ẹlòmíràn á sokọ́ lámọ̀rún adọ́lọ́run, tọmọdé tàgbà ni ò ní jọ lójúmọ́ rárá. Bẹ́ẹ̀ ajá tí wọ́n gba láísẹ̀nsì fún ó lè sokọ́ lámọ̀rún, kò sẹ́ni tí yóò mú. Mọ́tò kò sì gbọ́dọ̀ ṣe ṣìkọlù rárá torí póun pẹ̀lú ti níwèé ìrìnnà gidi. Àìsàn oyè jíjẹ èyí ran ìjọ gan. Mo lọ wàásù nínú ìjọ kan lọ́jọ́sí, ibẹ̀ ni mo rí wọn tí wọ́n jẹ̀yà lájẹ́ ìjọ. Ọ̀tún òsì balógun ẹ̀kẹrin, kí la fi yàtọ̀ sáwọn ènìyàn inú ayé. Oyin 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 sọ wá dùnà ó dẹni yẹ̀yẹ́. Ọ̀rọ̀ kẹta náà ni oògùn ṣíṣe. Ìránṣẹ́ Ọlọ́run máa ṣẹgbẹ́ ògbóni. Nígbà tẹ́nìkan jẹ oyè nínú ògbóni tó wá fẹ́ ṣe ìdúpẹ́ nílé Ọlọ́run. Ara orí burúkú tí a ń sọ nìwọ̀nyí. Ẹnìkan ń bẹ nínú ìjọ CAC ìwà, ìyẹn tilẹ̀ ń bá wọn ènìyàn yọ ẹ̀ta. Ṣé ẹ̀mí mímọ́ ló fún níṣẹ́ ẹ̀yìn ṣe ni? Tó fi di pé ẹ̀yin aláṣẹ ò lè sọ̀rọ̀. Tó bá jẹ́ pé ẹ̀mí mímọ́ ló fún níṣẹ́ ṣe, ẹ jẹ́ ká sọ lágbàlá yọtayọtayọta. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ipasẹ̀ òkùnkùn ni, torí kó má bàa sọ wá lẹ́ta lábẹ́rú. Ẹ sì mọ̀ dájú pé òtítọ́ lọ̀rọ̀ yìí o. A jẹ́ pé ọ̀dàlẹ̀ gan-an lẹ́yìn aláṣẹ. Ẹ rí òtítọ́ ọ̀rọ̀ ẹ ò sọ jáde. Kí ìránṣẹ́ Ọlọ́run má gbúdọ̀ bọ́ra wọn lọ́wọ́, kí wọ́n ti transfer ẹ̀ta síra wọn. Oyin 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 sọ wá dùn ó dẹni yẹ̀yẹ́. Mo ní ọ̀pọ̀ ọ̀rọ̀ nínú mi ò láti sọ, àkókò ló kùnà fún mi ẹ̀yin ará mi. Ó yẹ kí n sọ̀rọ̀ lórí ẹlẹ́yàmẹ̀yà. Ọmọ wa là ń fẹ́ nínú ìjọ ara, bẹ́ẹ̀ ìjọ Ọlọ́run la sì ń pera wa. Ẹ̀yin aláṣẹ ìjọ CAC ẹ gbọ́ mi. Ní kété tóhun gbogbo bá padà bọ̀ sípò, ẹ jẹ́ kí mass transfer kó ṣẹlẹ̀. Gbogbo àwọn tó dá ìjọ sílẹ̀ fúnra wọn, kẹ́yìn aláṣẹ ṣe nǹkan kan nípa rẹ̀. Níparí ọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin ènìyàn, ọ̀rọ̀ tí mo sọ wọ̀nyí n kò fi gbéraga. Ẹni bátàbá kó má fi bínú sí mi. Tó bá sì jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ lè jù, tẹ́ bá lé mi ní sí